ọjọ́ orí kọ́ ló mátà o. Òye téèyàn ní, ìmọ̀ téèyàn ní, ọgbọ́n téèyàn ní nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ipò téèyàn wà nínú ẹ̀mí, òun ló mátà. Ṣé rí ọdún 2025 yìí mo kíyèsí nǹkan kan. Ọdún yìí jẹ́ ọdún tó jẹ́ pé àṣírí ọ̀pọ̀lọpọ̀ yóò máa hàn ipò tí wọ́n wà pẹ̀lú Ọlọ́run. Ẹ má ṣì mí gbọ́ o. Mi sọ pé bóyá èèyàn wà lórí ìpìlẹ̀ tàbí kò sí lórí ìpìlẹ̀ o. O lè wà lórí ìpìlẹ̀, o lè má sí lórí ìpìlẹ̀, ìyẹn kọ́ ni mò ń sọ. Ṣùgbọ́n bó ṣe bá Ọlọ́run rìn, iṣẹ́ rẹ pẹ̀lú Ọlọ́run, ọdún 2025 yìí ó jẹ́ ọdún tó jẹ́ pé ó máa fi ọ̀pọ̀lọpọ̀ hàn. Ṣé rí èmi ò bá ẹlẹ́sìn kankan jà o, ṣùgbọ́n ó yé wa yékéyéké. Ẹ̀kọ́ náà dẹ̀ ti fojú mímu, ó ti fi hàn. Ẹ ṣáà gbọ́ ohun táwọn mùsùlùmí, àwọn àfáà ń sọ náà. Ohun tí wọ́n ń sọ jáde ó jẹ́ ká mọ̀ yìí pé kì í ṣe Ọlọ́run kan náà là ń sìn. Oníkálùkù mọ Ọlọ́run ẹ̀ tó ń sìn. Kí ló dé? Ẹ má mislead àwọn èèyàn. Ẹ má jẹ́ kí èmi sọ̀rọ̀ púpọ̀ jù. Ẹ jẹ́ n fi ọ̀rọ̀ sílẹ̀ fún Evangelist Noah. Kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ohun tí alàgbà yìí tí wọ́n sọ. Ẹ jọ̀ọ́ yóò dára fún wa, ẹ bá mi pín fídíò yìí. Ẹ jẹ́ káwa náà ká sọ èrò ọkàn wa. Ẹ ṣé, ó yá lókè lọ́hùn. Nígbà yìí mo kọ́ tọ́lọ́run máa ṣe fún ẹ. Ẹ̀sìn parí oṣù Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ tó bá fẹ́ jẹsàrè bàbá jẹsàrè ní. Olùsọ ń gbà èmi gbà ó. Yes, mo ń gbà torí mo gbàgbọ́ nínú Ọlọ́run. Sàkà tó yẹ kí n ṣe mo ń ṣe. Ọ̀tẹ̀ èèyàn ló máa sọ pé ṣèbí Christianity àti inú Islam wọn mú wa ni. Ní ló máa mú jà wá. Lọ́wọ́ tí mo wà ní sìn ṣáájú mò ń yẹ. Bàbá ti darí àwẹ̀ ti jẹ́ hallelujah. Kò sí gbogbo wa sáà gba ibẹ̀ yẹn kọjá. Àwọn dáàdì mi àbí dáàdì. Gbogbo wa la gba ibẹ̀ yẹn kọjá. Àbẹ́yìn náà gan. Àbẹ́yìn gan. Àyẹ̀jẹ̀ gan. Gbogbo wa la gba ibẹ̀ kọjá. Ṣé ká wá mú ẹ̀sìn yẹn ká wá sọ pé ẹ̀sìn yẹn ò ń ṣe ẹ̀sìn? Ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn ọ̀la ló jẹ́. Ó dọ̀wọ̀ yìí ẹ̀yàn ọ̀la. Hallelujah. Hallelujah. Tí Ọlọ́run kan náà náà tí ìwọ bá gbọ́ tó yẹ kí ẹ dáadáa ìwọ ṣe ìgbọ́gbọ́ náà sàkà ní táìmù yìí wọ́n mọ̀kọ́tọ́ Ọlọ́run máa ṣe fún ẹ. Wọ́n mọ̀kọ́tọ́ Ọlọ́run máa ṣe fún ẹ. Àwọn aláìmọ̀kọ́ àwọn tó gbé sórí gan wọn mọ̀kọ́tọ́ pé sàkà táìmù yìí gangan tún pẹ̀lú mí lẹ́kún. Táìmù yìí gangan tún pẹ̀lú mí lẹ́kún. Nínú ẹlẹ́yà àlè sọ àwọn ènìyàn ta sọ wípé for 29 days ó yẹ ẹ máa jẹ ẹ máa mu. Àwa gbàgbọ́ nínú ẹ̀ níbi tó bá ṣe ìyanu máa ṣẹlẹ̀. Ọlọ́run á gbàdúrà ni. Praise the Lord. Mo kí wa pé a kú ọjọ́ òní. Mẹ́sẹ̀jì yìí mo fẹ́ yẹ kó kan olùsọ tí wọ́n sọ̀rọ̀ nínú fídíò tí mo kọ́ play sí, mo fẹ́ yẹ kó kọ́ wọn lára. Jésù sọ wípé tí ìwọ bá fẹ́ gbóná kó kúkú gbóná, tó o bá fẹ́ tutù kò gbóná kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde ní ọjọ́ kan. Látẹnu àwọn alàgbà nínú ìwé Gàlátíà, wọ́n ní bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì míì ló bá mú ìrere mìíràn wá fún yín, kó di ẹni ìfibú. Ìntẹ́yìn wá ń píríṣì yìí sà, ẹ mọ́ bínú o. Ìmọ̀nú Bíbélì tẹ́yìn ti rí i pé kí Kìrìsìtẹ́nì máa yan sàká, pé ẹ̀sìn Ìsìláàmù Ọlọ́run kan náà là ń sìn, pé kájọ máa ṣe pọ̀, kájọ gbààwẹ̀, kájọ ṣe ìwọ tó bá máa ṣe kíní ìwọ yàn lásìkò yìí, àwọn tó ń ṣe àwọn ni ò mọ̀, èmi ń gbà o. Gbogbo àwọn báyìí ló gbàbẹ̀ kọjá o, ló ṣe kíní kan. Ẹ sà, kò ní sẹ́ni tó mú yín tẹ́ ẹ bá fẹ́ ṣe, ẹ má fi ṣe àwọn ẹlòmíì lọ́nà, ẹ má ká àwọn ẹlòmíì àti ṣe. Tẹ́ bá tẹ́ fẹ́ padà síbẹ̀, ẹ padà síbẹ̀ kẹ́ lọ máa ṣe ẹ̀sìn yẹn. Instead tẹ́ fi máa wà nínú church, tẹ́ máa ṣe òjẹ́ ń lè rò jẹ́ ń lè gúgú. Ẹ má bínú sà o.
Kristẹni àti Mùsùlùmí a ò sin Ọlọ́run kan náà. Ọ̀sìn tí yín mò ń gbọ́ lẹ́nu yín ẹni Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ṣé pé ní ègún ni yín according to the Quran? Mi ò gégùn fún yín tí Quran lè sọ ni mo sọ yẹn. Tó wá pé lóòótọ́ lè gbàgbé kọjá. Ìyín pé Jésù lọ́mọ Ọlọ́run. Ẹni ègún ni yín according to the Quran. But lọ́dọ̀ Jésù ẹni ògo, ẹni ọlá, ẹni iyì, ẹni àpọ́nlé ni yín. Surah never starting. Àwọn Júù Yehudi wọ́n pe Esra Uzairu lọ́mọ Allah. Àwọn Nasara ìyẹn Christian wọ́n pe Isa Almasihu Messiah Christ wọ́n pe ní ọmọ Allah. Ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu wọn ni tí wọ́n bá lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ tó sọ pé gbogbo áńgẹ́lì tó pè lọ́mọ Ọlọ́run, àwọn àpọ́sítélì tó pè lọ́mọ Ọlọ́run, àwọn tó ti wá lẹ́yìn wọn tí wọ́n pè lọ́mọ Ọlọ́run tó fi dọ́dọ̀ ti wá aláìgbàgbọ́ ni wọ́n. Kí ègún Allah máa bẹ lórí wọn, may Allah curse them ló wà ní àyà yẹn. Ẹ̀sà sọ́nà kan náà lásìn Ọlọ́run tó tẹnu àwọn áńgẹ́lì rẹ̀ kéde pọ́mọ òun ni ó wà tún lọ tẹnu wòlíì èmi sọ pé ní ègún ni wá. Mo fẹ́ kẹ́ ẹ ronú sísà ẹ tó lọ Ọlọ́run kan náà lẹ́ ń sìn. Jésù ń fẹnu ara rẹ̀ sọ nígbà tó ṣe ìrere rẹ̀ báyìí lòun ó ṣe jìyà o, òun lọ Jerusalem o, gẹ́gẹ́ báyìí ló ṣẹlẹ̀ o, wọ́n pa àwọn o, lọ́jọ́ kẹta òun ó sì jíǹde. Ẹ gba gbogbo nǹkan yẹn gbọ́ bọ̀ǹgbà tá dẹ́kun Kùránì tako ẹ̀dẹ̀ Ọlọ́run kan náà lẹ̀ sìn. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Surah 5 verse 116. Allah sọ pé wọ́n mọ question Isa wípé ẹ̀ṣẹ́ wọn ló sọ fáwọn èèyàn kan máa pè wá àti ìyá rẹ̀ lọ́lọ́run pẹ̀lú mi. Isa wa máa dáhùn pé mímọ̀ rẹ o, ìyìn sọ fún wọn o, tó bá pé mo sọ fún wọn ni ó kúkú ti mọ̀ o. Bọ̀yìn gbàgbọ́ nínú Ọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́. Islam kẹ́ndẹ̀mù ẹ̀ ó ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Sọ́nà kan náà lẹ́sìn. Wá ní ẹ̀ẹ́sẹ̀ zakat. Kí ló pè ń zakat? Ṣé bí àdàmọ̀dì ìdámẹ́wàá tí Islam gbé kalẹ̀ ni 10% ní ti àwọn Júù, 2.5% ní tàwọn Mùsùlùmí. Ṣé bí ìdámẹ́wàá wọn wà mọ́ tó jẹ́ pé 10.5 ni ó ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé bó ni? Zadakọ̀ bóyá yẹn ló ń pè ń sàrà. Kí ló ní ṣe pẹ̀lú Christianity? Ẹ̀sà ẹ̀kọ́ wà nú Bíbélì tó yẹ kẹ́ ẹ bá wa kọ́ àwọn ọmọ ìjọ yín àti àwọn tí ò tí sínú Kristi. Ẹ̀kọ́ ìgbàlà, ìrere Kristi gangan, ìgbàlà, ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìdáǹdè, ìsọdimímọ́, ìgbé ayé ọ̀tun. Irú iṣẹ́ tí Kristi wá ṣe fún ìgbàlà wa, àwọn ẹ̀kọ́ yẹn la nílò. Ibi tí ìgbàlà àwọn ènìyàn wà, torí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ń sìn ẹ̀sìn Islam ẹ̀kíní kan ni ìyíta ìgbìyànjú àìsọ ni pé Kristi ò lè ṣe ìgbàlà yẹn pé àfi tẹ́ ẹ bá gbàgbọ́ nínú Islam náà. Ó dẹ̀ ní gbogbo agbára láyé àti lọ́run láti fi fún mi. Ó ní àti kọ́ wípé kí Kristi kó jìyà àti lórúkọ rẹ̀ ní ká wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ́ẹ̀ láti Jerúsálẹ́mù ẹ̀yin sì lẹ́lẹ́rìí nǹkan wọ̀nyí. Àwa ẹlẹ́rìí ti wá ń júwe gospel èmi fún wọn bó sáálé dé ọ̀dọ̀ Kristi pẹ̀lú ayọ̀. So mo bẹ̀ yín ẹ má ṣì àwọn ẹlòmíì lọ́nà. Olùṣọ́ tẹ́ ẹ bá fẹ́ padà sínú Islam ẹ máa padà sọ́hùn, kò sẹ́ni tó fagídí mú yín. Bọ̀ tó bá pé lóòótọ́ lẹ ti rí ìgbàlà tẹ́ ẹ dá ẹni tí Kristi ṣe mọ̀ ẹjọ́ tó di tọ́lọ́run, ẹ bá wa wàásù Jésù, ẹ wàásù òtítọ́, ẹ jẹ́ kẹ́ mọ̀ pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni ni wọ́n pè é, ìbáàjẹ́ Allah, ìbáàjẹ́ Muhammad, ìbáàjẹ́ Jibril, kò sẹ́ni bọ́dì àti gbogbo mùsùlùmí, kò sí ẹnikẹ́ni tó lè dé ọ̀dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi. Ẹ̀yin wá ń ju ọ̀nà ògùn mi fún wọn. Ẹ sàká sádàkọ̀ èmi náà ń gbà á o, ẹ bá wa gbà á o, ẹ wá ń ju èyàn fún wọn. Ṣé Jésù lẹ́ fi hàn yẹn? Ẹ fi Jésù hàn. Ṣé mọ́ bínú tí n bá ní àgbékalẹ̀, àmọ́ bí mo yẹ sọ yìí náà àgbékalẹ̀ mi kọ́ ló wà important. Ẹ bá wa yí padà gangan in ló wà important, torí kò sí mo sì fi lè gbé kalẹ̀ tó lójú ẹni tó gbé ìrere mi ìdání kò lè dá. Paul Apostoli ẹ ní rí kó fi Judaism máa pass Christianity láyé.
bẹ́ẹ̀ làwọn àpọ́sítélì náà ṣiṣẹ́. Sọ abẹ̀yìn ni arọ̀ yín ni ẹ bá wa yọwọ́ kúrò nínú àwọn ẹ̀kọ́ tí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàlà kí oore ọ̀fẹ́ Kristi kó máa bá wa mú yín bí sí. Ẹ ṣeun púpọ̀.